ìmọ̀ ló wọ̀ lù kó tó pe national police dé gbogbo nǹkan tó ti ṣe. aṣọ sọ́fì títí ọ̀gbẹ́ni tó wà ń bẹ dìde lórí àpótí ẹ̀ kó lọ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ and protect the lives of people, the poor people of this country. That's your first responsibility. Ṣé o ti ṣe? Gbogbo àwọn tó náà wà níjọba is a disgrace to this nation. Aṣọ ẹmu local police. Amẹ́ríkà ta lọ kọ́pì kìíní tó ń ṣe. Bó bá débẹ̀ o, county police wà o, local government yẹn o, state police tún wà o, then national police tún wà o. Ṣé wàá rí in each state wọ́n tún wá ní national guard. Tètè kìíní iṣẹ́ ìwàhálà yẹn bá pọ̀ ju àwọn ti county police tó pọ̀ ju ti state police. Wọ́n á gbé national guard jáde bí sójà ni. Ìwọ kí la ní? Kí la national police? Èèyàn mélòó ló wà ńbẹ̀? Population mélòó náà ni? Tán máa fi jẹ́ pé wọ́n á lè wo àdúgbò kí àǹfààní wà kí ìlọ́ra wà kó sùn sílé ẹ̀ kó sùn kó yàkàtà báyìí kó sùn mọ́jú láì jẹ́ pé nǹkan kan ń bọ̀. Àwọn kan ti wà tó máa ti dúró tẹ̀ ń sanwó fún wọn pé àwọn náà máa ṣọ́ yín. À ń ṣe rẹ̀gbẹ́ kiri ṣáà lè sanwó ẹ̀ owó tó jí sí ṣáà lè fi san. Kí wá ní àbòsí tó ń ṣe? Kí ló fà? I was a member of that constitutional review committee. Pé national police national mélòó ni wọ́n? Mélòó ni wọ́n? Bí ìlú ìṣe tóbi tó kò síbi tí èmi ò tí ì dé ìlú yìí o. Èèyàn dẹ̀ wà tán bá gba àwọn ọmọ yẹn síṣẹ́ tí bá mú wálé wá jẹun wọ́n dẹ̀ níṣẹ́ tán máa ṣe tí wàhálà bá wà ládùúgbò community ní iṣẹ́ police tí wàhálà bá wà pé ọ̀gá wọn pé kí lẹ́yìn àwọn ọmọ tó gbé johnson ní kárí olè tó wọlé torí tó bá di lóru tẹ̀yìn wọnú yàrá ẹ lọ sùn iṣẹ́ tán fún wọn náà ṣe pé ọ̀gbẹ́ni kí ló ń wá ń bí o ilé ta ló ń lọ o kí lorúkọ ẹ o mo lo ti ń bọ̀ o ta ló fẹ́ rí ẹ wá láàárọ̀ ọ̀nà níbọ̀ tó o bá ti lè wá láàárọ̀ kọrí síbi tó ti ń bọ̀ o lè rí èèyàn kankan o. Iṣẹ́ tọ́lọ́pàá ṣe yẹn ṣe yẹn it is optimum disgrace nǹkan tó ṣẹlẹ̀ yẹn torí àwọn ẹni ẹlẹ́ni tó mọ wọn kàn náà gbọ́ náà sọ pé àwọn kan ń bọ̀ wá pé wọ́n fẹ́ wá kọ lẹ́tà báwọn fẹ́ wá ṣe evangelism wọ́n fẹ́ wá sọ bí iṣẹ́ Olúwa ṣe tó ní gbogbo àwọn èèyàn kúra wọn àfìgbà tó dẹ̀ kí tó bẹ̀rẹ̀ sí gé wọn gé. Ṣérù yẹn ló yẹ kó máa bá wa Nàìjíríà. Ó mọ nǹkan tó dùn mí jù bẹ́ẹ̀. Mo ìwà military gbà yẹn mo wà civil service kò dẹ̀ sí civil servant tó wà gbà yẹn gọ́ọ̀mẹ̀ntì tó wà gbogbo wa náà ní a certain percentage of our money salary tá a máa gbà lọ múnú ẹ̀ àwa la yọ South Africa tó ń délé ní Rhodesia òyìnbó tí Muritala Muhammed lọ sọ pé enough is enough the British must get out of Rhodesia ló di kí náà ń pè wọ́n léni náà Zimbabwe léni o àwọn Nàìjíríà ni o Mandela release of Mandela àwa ni àwa wájú o ta ló wà wájú Rhodesia àwa ni o Central Congo àwa ni o Liberia Sierra Leone Somali àwa ni o ta sọ̀lúdẹ̀rọ̀ mẹ́ o tó gbé president wọn first president wọn nígbà tí wàhálà yẹn pọ̀ jù tán láwọn fẹ́ àwa la gbé wá sí Nàìjíríà ibi ló kú sí o tó ń jẹun gọ́ọ̀mẹ̀ntì o Thabo Mbeki ní South Africa ń jọ náà lọ́hùn ibi lóun náà wá o ló sá wá o àgbowó lọ́wọ́ kankan nu wọn o wá di tara wa à ń ṣe fẹ́ ẹ̀ ń ṣe fò ẹ̀ ń ṣe wòlà ẹ̀ ń ṣe àbí nǹkan mi wọnú ẹ̀ ni ok àwọn tó pa wọ́n ti lọ sí mi but àwọn tó pa wọ́n kí irú ẹ̀ má ṣẹlẹ̀ mọ́ kí la ṣe sí nothing ṣé orí ìsìn Ọ̀yọ́ ti lọ ra plane surveillance plane gbogbo boundary wọn gbẹgbẹ kọ́ máa patrol ẹ̀ pé kọ́ máa ra àwọn kan tó ń ṣe wúlẹ́wúlẹ̀ tó ń bọ̀ national police ò lè ṣe o you need in addition káti ẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú state police
eventually we must have local government police in addition to state police and then national police, for God's sake. Ó ká mi lára, sójà ni mí. Sórí nígbà táwa wà mẹ́ kò létò yìí, kò létò, ó ti èrò ti pọ̀. Kí ni population wa ń gbà yẹn? We are well over 200 million. Báwọn èèyàn dẹ̀ ṣe ń bímọ rè. Àwa ní èṣù méjì tó wọ̀lú yìí, èṣù méjì. Ọ̀ràn local government, tribalism àti religion. Èṣù méjì gbogbo nǹkan kíkan tó bá lè sọ kọ̀ọ̀kan tó bá jáde báyìí tó di national tó bá máa fi wò lọ́tún lọ́sì bí ò bá sọ di tribalism and sọ di religion. Ó ní mò ń bi ẹ́, kí nìyẹn ní í ṣe pẹ̀lú pé kò wà níbi tó wà kálàáfíà tọ́ ẹ̀? Mo ní ẹ̀gbọ́n tèmi tẹ̀lé mùsùlùmí ni tí ẹ máa jù ú ta pé kì í ṣe ọ̀rọ̀ yẹn, kò ń ṣe ẹ̀gbọ́n mi ni. Àríkọ́gbọ́n ni nǹkan bí òfin ti wá dẹ̀ ṣe wà. Sórí the Old Testament in the Bible is exactly like Quran and it's exactly like Torah táwọn Jews máa ń kà. It is the New Testament ló yàtọ̀ pé àwa gbà àsọmọ onígbàgbọ́ pé Jésù Kristi ọmọ Olódùmarè ni, pé ọmọ bàbá ni. Okay, nǹkan tó bá dẹ̀ sọ abẹ́ agi, àwọn ní Jésù Kristi táwa pè ní ọmọ Ọlọ́run yẹn pé apostle ni àbí pé orí òjíṣẹ́ Ọlọ́run ni pé kì í ṣe. But gbogbo aláyín kégbé pọ̀ lọ́hùn. Bí ní kò wo ọdún yìí yàtọ̀ àti mùsùlùmí àti Christian ìjọ kan náà la máa bẹ̀rẹ̀ àwẹ̀. Ó yẹ kí ó fi kó ríngì bẹ́ẹ̀ ní etí gbogbo àwa. Àwọn ti ìbílẹ̀ náà kí náà kégbé. Àwọn bìlí pé Olódùmarè sọ tóbi jù, báwọn nídìí nǹkan kan láàrin Ọlọ́run àtàwọn. Ojú dẹ̀ ti ń là ń sè torí tó bá lọ fẹ́ lọ ṣe ìwúrí ẹ̀mí kí náà ṣe máa ń sọ Yorùbá sí, ó fẹ́ lọ rúbọ fún Ọlọ́run kìíní kan kó lọ fèèyàn rúbọ tọwọ́ ìjọba bá bà ẹ́ máa bẹ orí ẹni o. So mo ti rò. I grew up in Lagos Island. Bọ́dún bá dé à ń ṣe ni. Tó bá dìgbà Sukunobia, celebration of the birth of the Holy Prophet sallallahu alaihi wasallam. Ọgbẹ́ Sukunobia yẹn àti ṣe kiri yẹn bá ṣe máa jó kiri lálẹ́. Báwo la ti ṣe máa kọ yẹn? Sukunobia àǹsùlìyà nítorí Ọlọ́run, àǹsùlìyà nítorí ànábì, àǹsùlìyà. Ìyá káalẹ́ o, wàá dàgbà wàá darúgbó. Bàbá káalẹ́ o, wàá dàgbà wàá darúgbó. Abiyamọ aṣọ̀já bẹ̀rẹ̀ òní. Gbogbo ẹ̀ la máa kọrin o. Táwọn ọ̀rẹ́ wa bá lọ sí mọ́ṣáláṣí àmì tí wọ́n lọ sílé kéwú, ọ̀rẹ́ ní gbogbo wa. Allahumma salli ala Muhammad yàrá. Bó ni ti kọ́ tó bá dẹ̀ dìgbà kérésì gbogbo náà la máa jìjọjú. Tó bá pẹran léyà ìwo ẹ̀yẹn ni gbogbo wa máa struggle a lọ máa fi ṣeré. Tó bá dìgbà Easter ta máa ń ṣe lẹ́kọ̀ọ́ tó mọ̀ pé Brazilian kìíní tradition tó mú wá nìyẹn. Torí grandmama mi mama papa mi Brazilian ni wọ́n kó wọn wá pẹ̀lú màmá ẹ̀ when she was 5 years old nígbà tó kọ́kọ́ wá bí. A náà ṣe àwọn Catholics a máa jó lọ láti ibi campus yẹn lọ sí Louis Street. Àwọn reverend wọn ní Catholic church yẹn àwọn náà máa wà wájú la máa ṣe corpus Christi la máa jó lọ la máa jó kò sí yàtọ̀. Kí ló dé táwa sọ gbogbo ẹ̀ di ayí gbogbo ẹ̀ lórí padà sínú odò?
àwọn èèyàn dẹ̀ kú lọ ẹ̀dẹ̀ jókòó ló lálàáfíà. What you will not want done to you, má ṣe fọ́mọlá kejì. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.